ọkùnrin tí bá ń béèrè lọ síwájú kì í náwó sókè sóbìnrin wọn kì í ná obìnrin èèwọ̀ ni àmọ́ kì í ṣe èèwọ̀ lọ́dọ̀ ọkùnrin tí bá ń béèrè ìfàsẹ́yìn. Allah. gbogbo ọkùnrin tẹ́ bá ti rí tí bá ti ń fi ìyàwó rẹ̀ ṣeré pẹ̀lú fọ́tí á sì kí ọlọ́run jìnnà sí i. ájú Rasaq wàlá tadribi alwajha. wọn kì í lu obìnrin èèwọ̀ ni kò sí tóbìnrin lè ṣe ẹ tọ́jú ìyàwó yín dépò kó fi mọ̀ tẹ́ ń bá ń bínú pé lágbájá ń bínú ni láì sọ̀rọ̀ mọ́ bọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا أيا من كلما نودي أجابا. Allah. Ọba tó kọ́ kó wá wa sàlùkáwà ní pé ogun wa tá a bá ti ń pè òun máa dá wa lóhùn. ومن بجلاله ينشي سحابا. Tí ogun wa bá ń wá títóbi látàrí tóbi Ọlọ́run yìí ká gbóhùn sókè ká pariwo ọba náà dáadáa ká ní Allahu Akbar. Allahu Akbar. وكلم في دجى موسى بلطف. Nínú iṣẹ́ tọ́lọ́wọ́n ọba yìí ti ṣe òun ló rán ànábì Musa níṣẹ́. Musa ń gbóhùn Ọlọ́run gbọ́ tiẹ̀. كلام ثم ألهمه لخطابا. Ọba tó kún ànábì wa Musa lórí iṣẹ́ tó rán. Àbí Ọlọ́run ọlọ́mọdàbà kún àwọn àlùfáà wa náà jálẹ̀. أيا من رد يوسف بعد بعد. Ọdún ọjọ́ kìíní àná tọ́lọ́ ń dá padà fún ànábì wa Yakub pẹ̀lú wípàdé ọmọ rẹ̀ ànábì wa Yusuf àyèbí Ọlọ́run. وكان أبوه ينتهب انتهابا. Ògùn tọ́lọ́run ti ṣe ní ìran kan dùnú nínú ayé àwọn àlùfáà wa ظاهرا وباطنا Ọlọ́run má jẹ́ ó dìbànújẹ́ láéláé. أيا من خص أحمد واصطفاه. Afọlá ìkún lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run fi kún ànábì òun ló rán ànábì níṣẹ́ ó rán níṣẹ́ pẹ̀lú mu'jizatul kubra ọba tó kún ànábì náà mọ́tàbá kún àlùfáà wa jálẹ̀. وآتاه الرسالة والكتاب. Ọlọ́run ànábì síjọ ńláńlá sílùú ńláńlá sí gbogbo ayé ọba tó kún ànábì náà mọ́tàbá kún àlùfáà wa jálẹ̀. وقربه وسماه حبيبا. Bàbá Mùkádàmù Járùlá kárí gbogbo jàmá àjísàn lápapọ̀ bá ti tọrọ fáwọn àlùfáà wa lọ́ba kárí gbogbo wa náà. وأعتق من شفاعته رقابا. Àfi bí àìbí Ọlọ́run fún bàbá wa àgbà ìmáàmù wa àgbà ní Gàmbàrí ní ìkàlẹ̀ yìí ká ní Sheikh. Ọlọ́mọdé lápadà sí ibú láéláé. وآتاه الرسالة والكتاب. Mùkádàmù àgbà kárí gbogbo jàmá lọ́kùnrin lóbìnrin ọlọ́mọdé alápadà sí ibú. وقربه وسماه حبيبا. Àìbí Ọlọ́run fún gbogbo àwọn àlùfáà ní ìkàlẹ̀ yìí ọlọ́mọdé alápadà sí ibú. وأعتق من شفاعته رقابا. Àìbí Ọlọ́run kárí gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́mọdé alápadà sí ibú láéláé. لك الفضل المبين على طي Olohunkemi منات به. ودافع ثوابا الله به
وضعفت صوابا. à ń bẹ̀ Olúwa lórí Olohunkemi. Àmín. à ń bẹ̀ Olúwa àmín lórí Olohunkemi. Àmín. má jẹ́ kan sí wí má jẹ́ kan sí sọ nídìí iṣẹ́ Olúwa. Àmín. Àwọn bẹ̀ Olúwa. Àmín. Lórí Olohunkemi. Àmín. Àwọn bẹ̀ Olúwa. Àmín. Lórí Olohunkemi. Àmín. Má jẹ́ ká sí wí, má jẹ́ ká sí sọ nídìí iṣẹ́ Olúwa. Àmín. nílé Olohunkemi. Àmín. nílé Olohunkemi. Àmín. nílé Olohunkemi. Àmín. nílé Olohunkemi. àmín ká má gbàwé ẹ̀kún ká má sàárẹ̀ nílé Olohunkemi. Àmín. Àwọn bẹ̀ Olúwa. Àmín. Lórí Olohunkemi. Àmín. Àwọn bẹ̀ Olúwa. Àmín. Lórí Olohunkemi. Àmín. Má jẹ́ ká sí wí, má jẹ́ ká sí sọ nídìí iṣẹ́ Olúwa. Àmín. àwa ayé ń fẹ́ yín. 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 àmín kérò ọ̀run ó máa pè yín lójijì. àwa ayé ń fẹ́ yín. Àmín. à ń bẹ̀ Olúwa. Àmín. Lórí Olohunkemi. Àmín. Àwọn bẹ̀ Olúwa. Àmín. Lórí Olohunkemi. Àmín. Má jẹ́ ká sí wí, má jẹ́ ká sí sọ nídìí iṣẹ́ Olúwa. Àmín. má jẹ́ kan sí wí má jẹ́ kan sí sọ. Níbi iṣẹ́ Olúwa. Bàbá Olohunkemi má jẹ́ kan sí wí má jẹ́ kan sí sọ. Níbi iṣẹ́ Olúwa. Àmín. má jẹ́ kan sí wí má jẹ́ kan sí sọ. Níbi iṣẹ́ Olúwa. Àmín. à ń bẹ̀ Olúwa lórí Olohunkemi. à ń bẹ̀ Olúwa. Àmín lórí Olohunkemi. má jẹ́ kan sí wí má jẹ́ kan sí sọ nídìí iṣẹ́ Olúwa. Àmín. Àwọn bẹ̀ Olúwa. Àmín. Lórí Olohunkemi. Àmín. Àwọn bẹ̀ Olúwa. Àmín. Lórí Olohunkemi. Àmín. Má jẹ́ ká sí wí, má jẹ́ kan sí sọ nídìí iṣẹ́ Olúwa. Bismillahi ilafi. Bismillahi rahmani rahim. لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. آمين يا الله. Àmín. Àmín ya Allah. Allah. Àmín ya Allah. Àmín ya Allah. Àmín ya Allah. آمين يا الله. آمين يا الله. Àmín ya Allah. Àmín ya Allah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الحمد لله رب العالمين الرحمن الرحيم
مالك يوم الدين آمين يا الله. صل اللهم وبارك عليه صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم. صل اللهم وبارك عليه وعلى آله وصحبه وسلم آمين يا الله. ẹ dákun torí Ọlọ́run Allah. ẹ fi ọkọ àti ìyàwó ẹ fi wọ́n sí ẹgbẹ́ kan. ibi tá a ti máa rí àwọn méjèèjì. Ojú ń taba yìí. ó pọn dandan kí wọ́n wà ní ibi tá a ti máa wò wọ́n. Ojú rẹ̀ yìí. ọ̀rọ̀ tó wúlò tá à ń lò láyé yìí wọ́n fi rán ni ni. Allah. tá a bá fi léyìn náà rán ni sí wọn kò sí láì fi ń bẹ̀. Hayyakumullahu. gbogbo àwọn àgbàlagbà wa tá a máa tọrọ fún Ọlọ́run bá wa ṣàlékún kẹ́ wọn. Àmín ya Allah. bàbá wa àgbà Tajul Adab. Rahimahullahu ta'ala àmín. bàbá wa àgbà Tajul Mu'min. Rahimahullahu ta'ala àmín. bàbá wa àgbà Lágbàjì. Rahimahullahu ta'ala àmín. bàbá wa Tẹ́bíṣe. Rahimahullahu ta'ala bàbá wa àmín. Alhaji àgbà. Rahimahullahu ta'ala àmín. bàbá wa àgbà Níṣòro. Rahimahullahu ta'ala àmín. bàbá àgbà Gidoma. Rahimahullahu ta'ala àmín. gbogbo àwọn ẹni rere wa níwájú rẹ̀ Ọlọ́run ọlọ́mọsàbá yọ́nú sí wọn jù báyìí lọ. Rahimahullahu ta'ala ajma'in àmín. mo kí ẹ dákun ẹ jẹ́ máa wo àwọn àfáà wa ẹ dákun. mo kí kalẹ̀ bàbá wa gbà al-Imam al-Gambari. Sheikh. wí dáadáa. Sheikh. wí dáadáa. Sheikh. والله يسمك من الناس لا تعاف دركا ولا تسى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. bó bá bẹ lọ́hùn kọ́lọ́ ń fi ẹni retí ẹ bá mi ka Suratu Quraysi bàbá ni wọ́n ní. Allahu hayata. ọba tó ṣe yín ní abiyamọ tó lójú rí náà lára ọmọ ẹ̀ tẹ́ fi mọ bí tẹ́nì kọ̀ọ̀kan wá kù sí ẹ sì ń ṣàtúnṣe wa lọ́dọ̀ Ọlọ́run. bàbá àtìgbà yín àfilẹ́ ibẹ̀ Insha Allah. ọlọ́mọdé yín ni wọ́n má bànújẹ́ ń bẹ̀. Àmín ya Allah. kẹ́sì máa pè wá kẹ́sì máa ṣàtúnṣe wa ayé ò ti ráàyè mọ́ ẹ sì fa ayé yín lẹ̀ gbogbo ààyè tẹ́yìn náà bá bẹ́ kọ́ba mi ó yọ̀ǹda fún yín Ọlọ́run dákun wọlé ilé yìí tẹ́ ẹ ṣe yìí Ọlọ́run dákun mọ́sá yọ̀ǹda rẹ̀. Àmín ya Allah. Suratu Quraysh. Bismillahir Rahmanir Rahim. Li'ilafi Qurayshin. إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين. ìjókòó yín ni mo fi kí gbogbo àwọn àgbàlagbà wa lọ́tún àti ní àlàáfíà yín pé wàhálà ní hamad. بقدرة الله آمين. bàbá wa gbà mùkádàmù àgbà mo kí ìjókòó wọn níkàlẹ̀. أدام الله kí bàbá pé wàhálà ní hamad. بقدرة الله. mo wá kí àwọn àfà. bàbá yà Latifu mo kí yín púpọ̀. الله حياته. mo kí yín lọ bá ní mo kí bàbá ọkọ ìyàwó mo kí ẹni rí ni Alhaji wa Abana àbíbẹ̀kọ́ mo kí àwọn afá wa tí wọ́n wọlé mo kí àwọn afá wa ẹ dákun mo kí àwọn dókítọ̀ mo kí yín lápapọ̀ pé wàhálà lè hamad. Insha Allah. ẹ dákun ẹ má bínú èmi ò yọ̀ǹda kọ́rọ̀ mi ò tún wáyé lẹ́yìn ọ̀rọ̀ tí bàbá ti sọ. àmọ́ ńgbà tó ṣe pé àṣẹ wọn ló wá ní ká sọ níwọ̀n ẹ má jẹ́ ogun. mo fi Dr. Alikali kí gbogbo àwa sọmọrí Ọlọ́run nílọrin lónìí àti Ìlọrin lọ́la àti Ìlọrin tí ń bọ̀ lẹ́yìn ọ̀la Ọlọ́run ní tú wa ká. Àmín ya Allah. kí n lápapọ̀ ẹ bá ń kí lógún ọ̀fẹ́. أدام الله حياته. Ọlọ́run fi ẹ farabalẹ̀ láti Ọlọ́run fẹnu tún yín ṣe síbi tó dáa jù báyìí lọ. Àmín ya Allah. mo kí ọkùnrin mo kí obìnrin pé wàhálà lè hamad. Insha Allah. أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ọkọ ìyàwó ẹ dákun ẹ jókòó dáadáa bàbá wa àgbà ní Gàmbàrí náà ní kí n sọ ọ̀rọ̀ yìí sẹ́wọ̀ ẹ̀yìn sẹ́wọ̀ ọ̀tún yín ṣe ẹ̀wà láfíà sẹ́wọ̀ wájú ẹ̀wọ̀ ohun tí wàá sọ yín dà ẹ̀yin kẹ́ ẹ dá ọmọ yìí fẹ́ o tọ́ bàbá wa àgbà ìmáàmù lè Gàmbàrí àwọn ni wọ́n fẹ́ fún yín. Bàbá wa àgbà ní sùúrù ni wọ́n fún lọ́mọ o. Bàbá wa àgbà yálà tíìfù ni wọ́n fún lọ́mọ gbogbo àwọn àgbàlagbà wa wọ̀nyí. Níjọ́ tóbìnrin bá fẹ́ ṣe bó ti tó ẹ má jẹ́ ó máa bó ti máa o. Àrọ̀bíyà kan ló lọ bí ànábì pé sallallahu alayhi wa sallam. kí ni ojúṣe wa tá a lè fi tọ́jú àwọn ìyàwó wa. وقال النبي صلى الله عليه وسلم. Ntẹ́ mú lọ yìí ẹ máa wo bàbá wa àgbà ní Gàmbàrí lára rẹ̀ ṣé ẹ rí bọ́mọ oníṣẹ́ rí ìnáwó lẹ́ ń gbé lọ. Bẹ́ẹ̀ ò bá mọ tí wọ́n ń pè ní ìnáwó dùnú ẹni kò lọ fẹ́yàwó. Kíyàwó wọn á jẹ́yàwó tó rẹwà wá láti ilé wọn. O kò bó ṣe tọ́jú ẹ̀ báwọn tó ní ṣe tọ́jú ẹ̀ tó fi wọ̀ ẹ́. Lárúbáwá yẹn ló bi ànábì yìí pé kí la lè fi kẹ́ obìnrin ó wá kà á fún pé tut'imaha iza ta'imta. Rasaq bàbá àgbà ní Gàmbàrí ní sọ fún yín ìdí jẹun ni wọ́n ń pè lóbìnrin o ẹ má ya àwọn baálé tí wọ́n mọ̀ tíyàwó wọn ń jẹ tó ṣe pé ìyàwó wọn ló mọ̀ tí ń jẹ. Àwọn baálé kan wà tó ṣe pé obìnrin ní bọ́ wọn kì í jásí pé wọn ní bẹ́ẹ̀ bá ti jẹ tó dáa ẹ jẹ́ àmọ́ rí lára ìyàwó yín Ànábì ló sọ bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. wàtẹ́sùwàhà ìsàkìtàsẹ́yìntà. Ànábì ní nínú tá a lè máa fi ṣàánú obìnrin oníkéyìn owó sùn fún kóra tó dáa fún pépélé ìkóra ẹ wo bó ṣe dúró yìí ó wúyàn àbí ó wúyàn Ànábì ló wú jù ẹ fún lásọ lásìkò tó bá yẹ kó wọ aṣọ ó di méjì. wàlá tadribi liwajha. Ọkùnrin tí bá ń béèrè lọ síwájú kì í náwó sókè sóbìnrin wọn kì í ná obìnrin èèwọ̀ ni àmọ́ kì í ṣe èèwọ̀ lọ́dọ̀ ọkùnrin tí bá ń béèrè fàsẹ́yìn. Allah. Gbogbo ọkùnrin tẹ́ bá ti rí tí bá ti ń fi ìyàwó rẹ̀ ṣeré pẹ̀lú fọ́tí á sì kí Ọlọ́run jìnà sí. Ájúwà Rasaq wàlá tadribi liwajha. wọn kì í lu obìnrin èèwọ̀ ni kò sí tóbìnrin lè ṣe ẹ tọ́jú ìyàwó yín dépò kó fi mọ̀ tẹ́ ń bá ń bínú pé lágbájá ń bínú ni láì sọ̀rọ̀ mọ̀ bọ̀. wàlá tuqabbih. Èèyàn kì í sọ̀rọ̀ burúkú sóbìnrin Ànábì ló sọ bẹ́ẹ̀ obìnrin máa ń hùwà ọ̀rọ̀ àmọ́kùnrin sọ níjọ́ tínú bá bí àwọn ọkùnrin gidi ní tá máa ń sọ ni pé mo bọ́ tọ́jú ẹ̀ ẹ má sọ tí ó wàá wò ó pé ah ṣé pé mo tún ní irú nǹkan báyìí tí ò dáa lára Ajá Rasaq má ṣe bẹ́ẹ̀. wàlá tahjur illa fil bayt. Pátá níbi ọ̀ apárí ẹ̀ ó ní wàlá tahajjur illa fil bayt. má yẹ ìyàwó ẹ lódì kétíkèjì fi wá mọ̀ tábà ní kí ló kó ìdààmú báwọn obìnrin láyé lẹ́nu àìsọ̀rọ̀ pọ̀ lẹ́nu àwọn ọkùnrin kan wà ẹ̀rín ìta wọn wà kò sí nínú ilé Allah. ìyàwó ní eré bá sọ tóbìnrin bá wò pé sóhun ní para wọn ní inú ilé báyìí. yóò wá wá ẹnìkan tó fẹ́ máa bá sọ̀rọ̀ ẹ sọ ọ̀rọ̀ tọkùnrin ọlọ́kùnrin àtobìnrin olóbìnrin jọ fẹ́ máa sọ tí ò ní di wàhálà tíyàwó ẹ bá sẹ̀ ẹ́ tẹ́ bá rí i pé ó yẹ kẹ́ ẹ yẹn lódì ìjọ kan ṣoṣo náà ni kò sí sọ́sàn bẹ̀ òru ni Ajá Rasaq Ọlọ́run bẹ̀rẹ̀ síbẹ̀. Àmín ya Allah. tó wá jẹ́ tóbìnrin ń kọ́. قال
النبي صلى الله عليه وسلم ẹni tó kọ́ alẹ́ kọ̀ọ̀kan náà lànàbì عليه وسلم ó ní wọ obìnrin. إذا صلت المرأة خمسها ajá ẹ̀yin tí ń lọ báyìí ẹ̀yin ń lọ sáàyè tí inú tábánítàlá láṣẹ ẹni tó kù tẹ́ ẹ máa wò ní. obìnrin ò wá ní ọlọ́run tó bá fẹ́ ní ọlọ́run gbọ́dọ̀ ní ọkọ rẹ̀ yẹn. gbogbo wa tẹ́ bá fi ní ọkọ yín ní kẹ́ lọ wá o àmì ẹ̀ di eléyìí mú. إذا صلت المرأة خمسها ànábì ní èyíkéyìí nínú obìnrin tó bá lè kí wákàtí márùn-ún rẹ̀ tó pé. وصامت شهرها lẹ́yìn ìgbà tó kí wákàtí márùn-ún rẹ̀ tó pé a tún wá béèrè wọ́n ní gbààwẹ̀ rọ̀mọ̀dánà rẹ̀ ní pípé. وحفظت فرجها ájí wá ẹdìdé ẹdàkùn àfáwà wíyé olórin àgbáyé tó wá sóde olórin àgbáyé. حياكم الله. sallallahu alayhi wa sallam. وحفظت فرجها lẹ́yìn ìgbà tá a tún wá wọnú ìwé rẹ̀ ó gba àwẹ̀ rẹ̀ ó pé ó tún wá jẹ́ obìnrin tí ò lálásìírí kankan àfọkọ rẹ̀ tí mẹ́tẹ̀ẹ̀ta ìbá lè pé lára obìnrin kí ni ó ṣẹlẹ̀. وطاعت بعلها kọ́kọ́ rẹ̀ ò ṣe dáa tó ní náà yín sì ń tẹ̀ láṣẹ. ajá ìyàwó rẹ̀ máa ń tẹ̀ láṣẹ ọkọ ni aláṣẹ tí ìyàwó tí ni anábì ni tó bá lè ṣe bẹ́ẹ̀. دخلت جنة ربها tí wọ́n ń pè lóbìnrin nù ni yóò wà lè jẹ́nà ọlọ́run láì ní wàhálà. ajá Rasaki ẹ máa ka tí ẹ tún wá ka tí yín náà fún ẹ ka tí ìyàwó yín náà fún ìyàwó yín. ẹni ẹ sì máa dá tí ká sẹ́wọ̀n kẹ́yìn náà ẹ gbọ́ Kùránì ẹ wá tu fún gbogbo àwa tí a wà lẹ́gbẹ̀gbẹ̀ yín tẹ́ ẹ bá lè máa lo ọ̀rọ̀ anábì òun ìgbésí ayé yín ó máa tutù sí ni subhana rabbika. rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. ẹ já sọ pé Allahu Akbar. ẹ já ní Allahu Akbar. bàbá wa ìmáàmù àgbà ní Gàmbàrí wọ́n ní bàbá wa Olohunkemi làkọ́díjà kulẹ̀ ìláàfì ká panupọ̀ ká ké fún wọn ẹ̀mí gúngún àtàláfíà ara tí wọ́n fi jíṣẹ́ ọlọ́run ọba yìí pẹ́ síwájú sí i ọlọ́run bá fi sọ gángan wọn. آمين bisimilah. آمين بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه